lóòótọ́ ẹni wọn ní inú àwọn olóṣèlú jìn bẹ́ẹ̀ ni òṣèlú fúnra ẹ̀ ó jìn gidigidi ṣùgbọ́n ọ̀rọ̀ tí àwọn tó súnmọ́ àwọn alágbára àti àgbà ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC tí wọ́n sọ fún tẹlifíṣàn Yorùbá Tòótọ́ àti àṣírí tán tún fún wa ní wípé igbákejì gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun sẹ́nitọ̀ Ìyọlá Omiṣore ó ti padà lẹ́yìn gómìnà Adémọ́lá Adélékè ti ìpínlẹ̀ Ọ̀ṣun fún ètò ìdìbò gómìnà tó wáyé ní ọjọ́ àbámẹ́ta tí ṣe sátidé ọ̀sẹ̀ yìí ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó sì jẹ́ pé àṣírí ìdí tí Omiṣore tó fi padà lẹ́yìn Adélékè òǹgàn ìní àwọn tí ó bá ṣe ìpàdé tí wọ́n mọ̀ sí ìpàdé náà ni wọ́n tún fún tẹlifíṣàn Yorùbá Tòótọ́. Lóòótọ́ ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ní Omiṣore ṣùgbọ́n inú ẹ̀ ò dùn sí ẹgbẹ́ òṣèlú APC rárá ní ìpínlẹ̀ Ọ̀ṣun bẹ́ẹ̀ ni kò ṣe àtìlẹ́yìn fún olùdíje fún ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC Aṣíwájú Bọ́lá Oyèbámíjí. Ohun tó sì ń dùn Omiṣore ni wípé lóòótọ́ ni bàbá náà inú wù láti di gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun èyí tó ti ń lé láti ọdún díẹ̀ sẹ́yìn bẹ́ẹ̀ ló gbàgbọ́ pé nígbà tí gómìnà àná ní ìpínlẹ̀ Ọ̀ṣun Alhaji Gbóyèga Oyètọ́lá tí ò ti díje du ipò gómìnà ohun tó ní ẹni lóṣèlú tó lẹ́nu jù nínú ẹgbẹ́ òṣèlú APC tó yóò rí tíkẹ́ẹ̀tì gbà ṣùgbọ́n èèmọ̀ ṣe Omiṣore nígbà tí wọ́n já kúrò nínú ètò ìdìbò abẹ́lé tó wáyé lóṣù kọkànlá ọdún tó kọjá tí wọ́n àjẹ́ kó kópa tí wọ́n sì tó já àwọn míì náà dànù kó tó wá di pé Bọ́lá Oyèbámíjí orí tíkẹ́ẹ̀tì náà gbà láìfẹ́ ní alátakò gidi kan. Ọ̀rọ̀ yìí gan ni ó bí Omiṣore nínú tó fi ta kété tó jìnnà sí ẹgbẹ́ òṣèlú APC àti Bọ́lá Oyèbámíjí ṣùgbọ́n tó jẹ́ pé níṣe ni wọ́n ní ó lọ bá Adélékè ó lọ bá ní àdéhùn ìkọ̀kọ̀ wípé yóò ṣiṣẹ́ fún Adélékè lábẹ́lẹ̀ bí Adélékè bá sì parí sáà ọdún mẹ́jọ ẹ̀ ní ọdún 2030 yóò gbé ìjọba sílẹ̀ fún Omiṣore láti ṣe gómìnà tó wà ní ọkàn tipẹ́. ṣùgbọ́n o ní ọjọ́ Ẹtì tí í ṣe ọjọ́ Friday ọ̀sẹ̀ tá a wà yìí lásìkò tí ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun kù ọjọ́ kan ṣoṣo níṣe ni àwọn gómìnà àgbààgbà ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n máa ń gba ilé Omiṣore lọ ní ìlú Ilé-Ifẹ̀ tí wọ́n lọ ń bá a sọ̀rọ̀ láti bẹ́ẹ̀ wípé kó má ṣe gbàbọ̀dé kó má ṣe dalẹ̀ o tó sì jẹ́ wípé níṣe ni Omiṣore padà juwọ́ sílẹ̀. Àwọn gómìnà tó ṣàbẹ̀wò sí ni gómìnà Ahmed Ododo ti ìpínlẹ̀ Kogi, gómìnà Dàpọ̀ Abíọ́dún ti ìpínlẹ̀ Ògùn, gómìnà Bíọ́dún Oyèbánjí ti ìpínlẹ̀ Èkìtì, gómìnà Abdulrahman Abdulrazak ti ìpínlẹ̀ Kwara àtàwọn míì bẹ́ẹ̀ ni wọ́n bẹ Omiṣore o. Bẹ́ẹ̀ ni Omiṣore padà gbà láti ṣiṣẹ́ fún Bọ́lá Oyèbámíjí. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé àṣírí ìdí tí Omiṣore fi padà lẹ́yìn Adélékè ó ní ìlérí tí àwọn gómìnà náà ṣe fún wípé bí Oyèbámíjí bá jáwé olúborí wọn yóò fún àwọn ọmọlẹ́yìn ẹ̀ nípò àti pé kóun fún rẹ̀ kó máa retí ipò ńlá ní ọ̀dọ̀ ìjọba àpapọ̀ lábẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó sì jẹ́ pé gbogbo àwọn ìlérí yìí ń la gbọ́ pé Omiṣore fi wò ó wípé àpọ́nlé kò jólè lọ tí odidi àwọn gómìnà rẹpẹtẹ fi ń wálé òun wá bẹ òun láti ní àtìlẹ́yìn fún Oyèbámíjí tó sì jẹ́ pé ìdí èyí ló fi padà juwọ́ sílẹ̀ fún Oyèbámíjí tó padà lójijì lẹ́yìn Adélékè.